ǹjẹ́ kí ló dé tí ìjọba Ondo ṣe gbẹ́sẹ̀ lé ṣíṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde nípínlẹ̀ náà? Ìdí ọ̀rọ̀ rèé, ẹ máa bá wa ká lọ. Ìjọba ìpínlẹ̀ Ondo ti kéde pé ó ti di èèwọ̀ kí àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ máa ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde láti àkókò yìí lọ o. Ìkéde yìí ló jẹyọ níbi ìpàdé àpérò kan tó wáyé láàrin ìjọba, àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ aládàáni ní ìpínlẹ̀ náà àtàwọn tí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ kàn nípínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ìgbésẹ̀ ọ̀hún àtàwọn ìgbésẹ̀ míì wà fún gbígbé òpó ẹ̀tọ́ ẹ̀kọ́ ró ní ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Edo, Imo àti Benue ló ti kọ́kọ́ gbé irúfẹ́ ìgbésẹ̀ náà ṣáájú àsìkò yìí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Yorùbá, kọmíṣánná ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ náà ọ̀jọ̀gbọ́n Ìgbẹ́kẹ̀lé Ajíbẹ́fun sọ pé ibi ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àwọn alákòóso ilé ẹ̀kọ́ aládàáni ní ìpínlẹ̀ náà ni ìpinnu ọ̀hún ti jẹyọ. Ajíbẹ́fun sọ fún iléeṣẹ́ ìròyìn pé a wò ó pé kò tọ́ fún àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ayé wọn láti máa ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, pàápàá fún àwọn òbí wọn. Tí a bá wo bí ìlú ṣe rí báyìí, a rí i pé kò tọ́ kí àwọn ilé ẹ̀kọ́ tún máa mú ààyè nira fún àwọn òbí nípa owó ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde náà. Ajíbẹ́fun ní lára àwọn ìgbésẹ̀ tí ìjọba ń gbé ni láti ṣàtìlẹ́yìn àti láti mú nǹkan rọrùn fún àwọn alákòóso ilé ẹ̀kọ́ aládàáni. Ó ní ó hàn gbangba pé nǹkan ti bàjẹ́ ní ẹ̀ka ètò ẹ̀kọ́, a sì gbọ́dọ̀ ṣe àwọn nǹkan tó yẹ láti rí i dájú ògo ètò ẹ̀kọ́ padà sí bó ṣe wà láyé àtijọ́. Ọ̀jọ̀gbọ́n Ajíbẹ́fun sọ fún iléeṣẹ́ ìròyìn Yorùbá pé àwọn tí ọ̀rọ̀ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde yìí kàn gbọ̀ngbọ̀n ni àwọn ọmọ tó ń kúrò ní ìpele ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan sí òmíràn. Ìjọba Ondo ní lára àwọn tí ọ̀rọ̀ yìí kàn ní àwọn ọmọ tó ń kúrò ní ilé ẹ̀kọ́ jẹ́lósinmi sí ìpele ẹ̀kọ́ àkọ́kọ́ ní ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Àmọ́ ṣá, ó ní àwọn akẹ́kọ̀ọ́jáde láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ girama lè ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ṣe ìdánwò àṣekágbá nílé ẹ̀kọ́ girama tí wọ́n sì múra láti wọ fásitì náà lè ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde. Yàtọ̀ sí ọ̀rọ̀ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, Ajíbẹ́fun tún sọ pé ìjọba yóò fún àwọn ilé ẹ̀kọ́ aládàáni tí kò gba òǹtẹ̀ ìjọba ní oṣù 6 péré láti fi orúkọ sílẹ̀, àti pé ìjọba yóò mú ètò ìforúkọsílẹ̀ náà rọrùn fún àwọn tó bá fẹ́ fi orúkọ ilé ẹ̀kọ́ wọn sílẹ̀. Ó ní tí ó bá ní ilé ẹ̀kọ́ aládàáni tí ò forúkọ sílẹ̀ ó ń ṣàkóso lórí ilé ẹ̀kọ́ tó lòdì sí òfin, ìjọba yìí kò ní fàyè gba owó tí kò bá òfin mu o. Ìjọba Ondo tẹ̀síwájú pé ìjọba kò fọwọ́ sí bí àwọn kan ṣe ń fi ọmọ tí ọjọ́ orí wọn kéré sí ilé ẹ̀kọ́ àti bí àwọn akẹ́kọ̀ọ́ kan ṣe ń lọ láti ilé ẹ̀kọ́ kan sí òmíràn láì ní àwọn ìwé àtàwọn àmúyẹ tó tọ́. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé ìpínlẹ̀ Ondo kò ní ṣètò ẹ̀kọ́ tí kò bá ìgbà mu o, tàbí èyí tí kò sí ní ìbámu pẹ̀lú bí wọ́n ṣe ń ṣètò ẹ̀kọ́ láwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà lágbàáyé. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.